tọkùntọkùn ọdẹ alára àtúndé o. tọkùntọkùn ọdẹ alára àtúndé o. tọkọtọkọ ọdẹ ajẹrò àtúwọ̀lú bíbá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá nílé lóko jákèjádò. Sinimá ńlá kan ni mo tún mú wá fún yín lénìí. Sinimá yìí ni a mọ̀ sí Kọ́lé Oṣó. Kọ́lé Oṣó, mo pé èèyàn ẹ ti wo Kọ́lé Oṣó dáadáa. Ẹ ti wo láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó dé. Sinimá Kọ́lé Oṣó yìí sinimá ńlá ni. Sinimá tó jẹ́ pé ó gbẹnu tán. Sinimá tó jẹ́ pé ó gbajúgbajà ni. Sinimá tí wọ́n fi ń ṣàdúrà fún sinimá ni. Sinimá tí wọ́n fi ń tọrọ fún sinimá. Òun ni sinimá Kọ́lé Oṣó yìí. Màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo part 11, part 12, part 13 and part 14 nínú fídíò yìí. Ẹ ṣáà máa bá mi ká lọ nítorí pé mo mọ̀ pé èèyàn fẹ́ wò ó. Ẹ máa bá mi ká lọ. Màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè rí wò fún yín. Sinimá Kọ́lé Oṣó yìí gẹ́gẹ́ bí mo ń sọ lọ fún wa. Àwọn òṣèré ńláńlá wọn kópa nínú sinimá yìí bíi Tẹ̀lẹ̀dí Icon fúnra ẹ̀ ó wà nínú sinimá yìí. Kẹ́mi tí wà nínú sinimá yìí. Ẹ̀fún Ọ̀gbẹ́yìn nínú sinimá yìí. Sinimá náà ló gbé Ẹ̀fún jáde gẹ́gẹ́ bí Ẹ̀fún. Sinimá yìí ni. Àwọn òṣèré ńláńlá bíi Sọ́líù Ògbólúkẹ́ wọ́n wà nínú sinimá yìí. Yínká Quadri wà nínú sinimá yìí. Àwọn èèyàn ńláńlá bíi Kevin Keduba àwọn ti ṣiṣẹ́ nínú sinimá yìí. Àwọn èèyàn ti ṣiṣẹ́ nínú sinimá yìí pọ̀ bíi Lálùdé, Àbẹ̀ní Agbọ́n, Alápinni Òòṣà. Àwọn èèyàn tí Kevin Keduba ti ṣiṣẹ́ nínú sinimá yìí. Àwọn èèyàn ńláńlá ti ṣiṣẹ́ nínú sinimá yìí. Tẹ́ bá dé nínú sinimá yìí kàn ṣe sinimá tẹ́ pé máa wò tẹ́ máa wá wò pé irú sinimá wo leléyìí. Ẹ mọ̀ pé mo ti ṣèlérí fún yín pé àwọn iṣẹ́ tó bá débẹ̀ òun ni màá máa mú wá fún yín. Ìyẹn àwọn sinimá tó bá débẹ̀ ni màá máa polówó fún yín ní TV tẹ́ wà yìí ní channel yìí. Bẹ́ẹ̀ ni eléyìí tí mò ń polówó fún yín sinimá tó jẹ́ pé number 1 ni. Sinimá tó jẹ́ pé ẹ ò lè wò kẹ́ regret ni. So ṣe pàtàkì kẹ́ wò. Tẹ́ bá fẹ́ wo sinimá Kọ́lé Oṣó yìí bóyá ẹ fẹ́ wo part 11 ni àbí ẹ fẹ́ wo part 12 àbí ẹ fẹ́ wo part 13 nǹkan tẹ́ máa ṣe òpọ̀. Ẹ like fídíò tẹ́ ń wò yìí. Ẹ ṣe pàtàkì kẹ́ like fídíò yìí. Ẹ subscribe channel tẹ́ wà yìí kẹ́dẹ̀ notification bell yín. Ẹ bọ́ sínú description box fídíò yìí gangan. Ẹ máa rí àwọn link yẹn bẹ́ẹ̀. Ó máa indicate Kọ́lé Oṣó 11, Kọ́lé Oṣó 12, Kọ́lé Oṣó 13. Èyí tẹ́ bá fẹ́ ń bẹ̀ lẹ́ máa click ẹ̀ o. Tẹ́ bá ti wá tẹ̀ tẹ́ bá fẹ́ ẹ tẹ̀ ẹ̀yin ṣáà ti tẹ̀ link tẹ́ bá fẹ́. Tẹ́ bá ti tẹ̀ ẹ máa wò lójú screen ní lẹ́sẹ̀kẹsẹ̀. Yẹn movie yẹn gangan official movie láti ọ̀dọ̀ Tẹ̀lẹ̀dí Icon Studio. Bẹ́ẹ̀ ni Tẹ̀lẹ̀dí Icon Studio òun ló ṣe iṣẹ́ yẹn jáde. Ìbẹ̀rẹ̀ ni wọ́n ti ń show ẹ̀. Tẹ́ bá ti tẹ̀ link yẹn ẹ máa wò lójú screen yín. Tẹ́ bá fẹ́ wo part 14 nǹkan tẹ́ máa ṣe náà pọ̀. Ẹ like fídíò tẹ́ ń wò gangan. Ẹ subscribe channel yìí kẹ́ dẹ̀ turn notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ turn notification bell yín. Ẹ subscribe channel yìí tẹ́ bá fẹ́ wo part 14 yẹn. Kẹ́ wá bọ́ sínú comment section. Kẹ́ wá comment síbẹ̀ pé Kọ́lé Oṣó part 14. Kọ́lé Oṣó part 14. Ẹ comment síbẹ̀ pé kí wọ́n bá yín release sinimá yìí. Ẹ ní fíìmù yẹn kí wọ́n bá yín release ẹ̀ pẹ́ tí ṣetán tẹ́ fẹ́ wò. Tẹ́ bá ti demand fún sinimá yẹn dáadáa torí pé sinimá Kọ́lé Oṣó part 14 yẹn wọ́n ti edit ẹ̀. Ó dẹ̀ ti wà ńlẹ̀ láti di wíwò.
ọkọ̀ fẹ́ kí ẹ̀yin ọmọ ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie kẹ́ ẹ demand fún dáadáa kán lè rí i pé ẹni interest nínú sinimá yín wọ́n á wá mú jáde sójú ìwòran yín tẹ́ bá ti demand fún dáadáa. Bákan náà a máa ṣe update fún yín bí tá a fi máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti ń show part 14 kọ́lé show. Tá a bá ti ṣe update yẹn fún yín ẹ lè rí update wa, òun ló ṣe pàtàkì. Kẹ́ ẹ subscribe channel, kẹ́ ẹ lè tẹ notification bell yín, ẹ lè máa wò ẹ ní lè miss ẹ̀.